Ori Robert. Ike wa be ori be. Dọ́kọ̀ mọ̀ lọ́mọ eléyìí. Eléyìí ẹ má gbé bọ̀ fún ọmọ tí ń dó fasta fóso òjòdì ní ẹgbẹ́ ilé. Ìjọba rẹ̀ yóò rò tí mo. Ìwé dáadáa. Ìwé ẹ ti ní ọ̀rẹ́ ní kí n fa pé yóò rò. Ilé kan já àbí. Aláàjẹ ní kúlà nìkan. Orí tí mo kó nù rẹ̀ tí mo tì sí o. Tàwọn ni wàá kọjú sí. Ìgbọ̀ yìí kì í gbìn ìfọ̀gbọ́. Ó bẹ̀rẹ̀ tọ́ ebi ní ìlú àfikọ̀ yà. Olórí ikú lọ ajá ló kó ní. Ó fi ògbó lákàyè búrẹ́ rẹ̀ wọ́n lọ. Wọ́n bíire. Èwo náà ń dà? Mi ò rí. Apá wájú. Ẹni rẹ́dọ̀sì ní ìkànnì ẹ̀rọ kan jẹ. Orí yóò fọ̀n ká. Àní mo pa ẹ̀ta kan ní ẹgbẹ́jọ́. Àṣùmọ́ náà àwọn tá a lọ àpò 20. Kó ẹ̀rẹ́ gbà bá ń gbé dání. Ẹyọ kan. Èló ló fọ́ tó. Ọmọ yìí kó wà bẹ́ẹ̀ o. Yóò gbọmọ sí lápò jẹ́. Ebi 260 ló gbọmọ sí ẹbí àkáǹtì 200. Ẹ̀bọ ṣé original àwọn ilé ni àbí? 200 náà tẹ̀ ọ̀kan mẹ́ta 500. Yẹn bá yẹn sáma yẹn ẹ jùlẹ̀ lẹ̀ gbogbo ọmọ Yorùbá nìṣàn ẹ jùlẹ̀. Àwọn lẹ́gbẹ̀rẹ̀. Ẹ jùlẹ̀ èmi gangan ẹ jẹ́ yìí ẹ jẹ́ mi gangan yìí ẹ jẹ́ yìí. Ẹ má wọrí tó bá kán sí. Àdìmúradá o ẹ kọ sókè kò ní jù. Ìdí rẹ̀ ni kò gbọdọ̀ báyàn láyà. Ọ̀rẹ́ tún jẹ́ síbẹ̀. Ìdí ń lòkó lálẹ́. Ìbọn ìdá ọ̀yà ni ó mú bọ̀ lákùn Ògún. Ọ̀yà ni o ẹ dákun ẹ bá rí àgbọ̀n nílé bọ́wọ́ o. Awọ rẹ̀ mu nídìí o. Àwa sì gọ̀. Ẹyẹ ní ìdáwọ́. Yóò pa àgbọ̀n yín nìkan. A ní ẹ wá lọ mọ sun ajá yẹn sẹ́. Ṣé kẹrẹsìn wà nílẹ̀? Ẹ wá gbà kó lọ gẹ́ kẹrẹsìn náà. Kò sí ṣe pọ̀ mọ́ o. Lọ́la kẹrẹsìn kò bá mú change mi wá. Paramọ́lẹ̀ o. Paramọ́lẹ̀ ní ká lọ ra kẹrẹsì kan bó ẹ ká lọ sun ajá yẹn sẹ́ jíjẹ ni. Mo ti ní kó lọ ra kẹrẹsì wá jíjẹ ni àṣẹ ni ń bọ́ nínú ni. Àwọn ti wẹ̀ síra rẹ̀. Bátìrì mi ti wọ 10%. Yóò fọ bó ṣe. Àṣẹ ọ padà o. Wà ló dé. Ẹ̀tún ò délẹ̀ ní sẹ́. Ẹ kù ní. Wọ́n lápò kí ló ṣe tú ni. Ẹ̀tún yóò délẹ̀ wàláì. Wọ́n á dẹ̀ wọ̀ dànù. Àwọn onílù ni ò wà mọ́ ní gàrí. Bí wọn ò ṣe wá náà. Àwọn olórí pa mú fún. Fọ́nà. Ẹ máa ń bọ̀ wà lẹ́mú lè tì fọ́ sí aláàánú. Ẹni mo bá yá kẹ́ mọ́ sí tẹ́wà sí wa mọ́. Ká máa ṣe ni ká máa wulẹ̀ wá mọ́ torí mi ti náwó báyìí. Ìwọ̀n á ní wò. Ẹjọ́ orí ajá yẹn inú agbada ni. Gbá fóònù jà. Ìgbẹ́nà náà wà. Orí burúkú ló bá wọn. Ìyá àbẹ́jì ló ní kí Lápá yìí gan ti gbàgbọ́. ó sì méjì ló lọ́wọ́ tẹ̀. Ìgbọ́n ti gbàgbọ́. Ṣé ìdásọ̀ wà lọ́wọ́ yìí? Ìdásọ̀ láti bẹ́ẹ̀ Ìgbẹ́nà ló wà.
ìbọn yìí fi mí lẹ́ẹ̀kan ó tì mí báyìí Ọlọ́run ní kémi kan wà tà láti pé nígbà tí mo tètè mọ yìnbọn èyàn orí gbọ́dọ̀ gbébọn kó gbé kwàyà báyìí ká máa gbọ́ lùbá ìrọ̀ dákun tó yọ lọ́n ọ̀dà ọ̀yà ó ti wà aṣọ rántí. ọ̀yà jágbọ́. Ìbàdàn kí ló dé tó fi kíní betí. Lágbára wa. kí ló dé tó fi wá pa ìwọ ọ̀tá rẹ̀ nítorí olùgbòdì wa. Ọ̀yà jágbọ́. Wọ́n lọ ra ìtùsí wa kọ́ máa lọ ra ìtùsí wa jùlọ yẹlẹ yẹ kó dà lóhùn máa jùlẹ. tó bá dá lóhùn. ọ̀dọ́ kọ lélẹ̀ kílẹ̀ sọ yẹ lẹ́tùmọ̀ àbí kílẹ̀ sọ wọ́n lọ ra wọn. sórí àwọn èdè onídìí o. àṣẹ. èdè onídìí àwọn náà. wọ́n ní ká lọ rẹ̀ jù sí láti fún wọn lẹ́yìn. alẹ́ ìyájọ́ Ògùn. Bàbá di olúbí òun ní bàbá. Bàtà mi ló tẹ̀. Kọ́mọ́ sí pọ̀ máa já o. Bí wọ́n kàn tú kọ́ máa tú. Ká máa ń la gbogbo òwúrò tó wà ní ìbákẹ́ tètè bá kàn gé ni. Òun tọ́lá. Irọ́ ẹ jùlẹ̀ báyìí.
wọ 2% o fóònù mi ti fẹ́ kú o. Power bank ẹ tẹ́tà lórí power bank. Sọ nínú. Máa lùlù látọ̀.
Kí ni yẹn mú mi o? Kí ló dé?